ṣé gbogbo story wa la máa ń sọ̀sọ̀kúsọ ni torí kò yé mi ẹ̀yin èèyàn ẹ̀ tí ẹ̀ contribute ẹ̀ dá sọ̀rọ̀ story wa ẹ̀rọ àwọn èèyàn kan wá sórí page wa wọ́n believe pé nǹkan tá a máa sọ ní táìmù yìí ìsọkúsọ ni rárá o àwa náà kì í ṣe dìdìrín ṣẹ̀dẹ̀ rí nǹkan tá à ń sọ lọ́wọ́ yìí nísìn ẹ rí bí mo ṣe ń fẹnu fo àwọn nǹkan kan bẹ̀ nítorí pé mi fẹ́ kí àwọn èèyàn kọ́kọ́ máa believe pé kí láǹtí ṣe tó ń sọ ṣọ́n fẹ́ já wa láwẹ̀ ni and this time around a ti ń ṣe WhatsApp group yẹn for Ogbenutan fans group so if you want to join ẹ kàn tí ẹ kò ní ìdíkẹ́ comment nọ́mbà mi nọ́mbà tẹ̀ ń wò yìí nọ́mbà yìí tẹ̀ ń wò bíbá yẹn nọ́mbà yẹn ẹ send message sí add me if you are not my real fans please ẹ má ní kí wọ́n add yín o tàbá ti add yín sí a sọ̀rọ̀ nǹkan mi o we are talking about Ogbenutan nìkan ni a fẹ́ sọ̀rọ̀ pẹ̀ Ogbenutan nìkan ni a fẹ́ sọ̀rọ̀ pẹ̀ báwo ló Ogbenutan ṣe fẹ́ grow báwo la ṣe fẹ́ ṣe collection wo lẹ ní tálẹ́mọ̀ tó lè gbé wa sókè ibo ni ká tún gbà bí nǹkan tá à ń ṣe yìí ṣe máa grow òun la fẹ́ ṣe o ẹ ṣe ẹ wò ó Brother Ramon ṣàṣọpọ̀ máa lè lọ́mọ yẹn wọ́n ní mi ní fẹ́ mọ òtítọ́ kí n ṣáà gbàgbé ẹ̀ kí n fojú fo òtítọ́ tí mò ń wá yẹn kí n fojú fo o wọ́n ní mi ní fẹ́ mọ òtítọ́ yẹn o kí n fojú fo o wọ́n ṣáà ṣe mo bẹ̀rẹ̀ sí sunkún wọ́n jáde mo wá ń ronú báwo lòun oyún ṣe dẹ́ mo ń lóyún mi ní ṣọ̀dẹ̀ kí wọ́n tó sọ pé kò possible pé medically o kò possible that means pé oyún tí mò ń ní Brother Ramon ni mo bóyún yẹn ṣe jẹ́ wáyé tí wọ́n pa ọmọ tèmi lọ́mọ àlè nígbà mo sì mọ̀ pé ọdún tí mo ti wọlé ọkọ mi ọkùnrin mi ò gorí mi kò bá mi lójijì nígbà tó di àárọ̀ ọjọ́ kejì mo kọ Brother Ramon mo ní mo fẹ́ rí wọn mo náà wọn busy báwọn lè rí mi for now inú ilé ni mo wà ẹnì kọ́kọ́ lẹ́kùn nígbà táwọn ọmọ máa lọ sí gate fún ó jẹ́ ò bàbá wọn pẹ̀lú àwọn ọmọ ẹ̀ méjèèjì ló bá wọlé ló bá ní kí n wò ó dáadáa bó ti fẹ́ wọ́n sọ pé màá lè lọ́mọ òun pé kí n jọ pé kinní kan mo ní èmi ò mọ̀ ń pa ẹ̀ mi ì mọ̀ ń pa ẹ̀ tí n bá mọ̀ ń pa ẹ̀ ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí kó rí báyìí fún mi mi ì mọ̀ ń pa ẹ̀ ẹ wò muslim ni mí bẹ́ẹ̀ ni ọdún christian ni mí tí mo fẹ́ muslim sọ ti yé yín àmọ́ mo gba ẹ̀sìn ọkọ mi mo sì mọ nǹkan tó wà nínú ẹ̀ bàbá ọkọ mi kò ṣe ìyàwó kan ló fẹ́ tó ti yé yín so ilé àwọn ọkọ mi ilé alájà ni mo ṣàṣọ àwọn ọ̀rọ̀ mo ṣàmátàmátà mo ṣàṣọ fún ló bá ní wípé Brother Ramon ló ń bóun fa gan o wípé kí ọkọ òun tó kú ó ṣe DNA test pé òun náà sẹ́ndì sóhun yìí àbáwò bá di 000 kò tẹ́ ẹ̀ jẹ́ mọ́kọ́dé báwo lè ṣe alákọ̀ọ́kọ́ déètì wẹ́ẹ̀dọ̀ síra wọn ọkọ mi ṣe test alákọ̀ọ́kọ́ ó mọ̀ pé nǹkan lòun ní oyún yẹn kò jẹ́ sọ̀rọ̀ ó bímọ ó sọmọ lórúkọ ó tún bímọ ẹlẹ́ẹ̀kejì ọkọ mi tẹ́bù tó mọ̀ pé nǹkan lòun ṣe kò tún sọ̀rọ̀ ó tún sọmọ lórúkọ ẹ̀rí pọ̀kọ̀ mi burú gan mo nígbà tó mọ̀ pé nǹkan lòun lọ́mọ alákọ̀ọ́kọ́ á ti sọ fún yín wọ́n ní kò sọ fáwọn mo ní sẹ́yìn náà ń fẹ́ ọkùnrin méjì ń gbà yẹn ni òun ò fọkùnrin méjì kankan àmọ́ ẹnì kejì tó ń fẹ́ àwọn máa ń lo rọ́bà dáàbòbò ẹnì ọkọ òun inú ò bá ti má ṣe bẹ́ẹ̀ ká ní pé ok ní ìsìn báyìí ok ká sì rí pé àkọ́bí òun ṣe ọkọ ẹ̀ ṣé kò ṣé òun lónìí ṣé òun kọ́ lónìí kejì náà ni wọ́n sọ pé òun kọ́ lónìí o ìyá jẹ́ òun báyìí o ibo lòun fẹ́ gbé wọ̀ ibo lòun fẹ́ ṣe gbá kan lóun wà ní kí wọ́n ní sùúrù wípé kọfíìsì rú o pé èmi ò bá wọn jẹjà ogún o àwọn ọmọ lélẹ̀ yìí o èmi ò mọ ilé tó ń jà sí yìí o wọ́n sọ pé àwọn fẹ́ rí olórí ẹbí wa pé Brother Ramon ló bá wọn drag ẹ̀ òun fẹ́ rí olórí ẹbí kò sí wàhálà máa bá yín pé wọ́n máa sọ fún wọn pé ẹ fẹ́ rí wọn bọ́ táìmù tó yẹ ó yẹ kí ẹ wà nílé ni ọkọ yẹn ìṣẹ̀kú ni nítorí ọkọ ìṣẹ̀kú nílé báyìí mo ní wọ́n wá látàbújá wọ́n ní pé flight làwọn gbé láàárọ̀ yìí káwọn wá báwọn gbọ́dọ̀ wá sí bíbáyìí ok kò sí wàhálà nǹkan tó kọ mi wá ṣe tó dà ní pé ó dà lókòwò bò ó mọ̀ pé nǹkan ló ń dán wọn ó ní báwọn ṣe pé lórí ẹbí nìyẹn onígbà tó jẹ́ ẹni tó kù fún wọn ẹ̀gbọ́n àwọn àbúrò bàbá wọn tó ọ̀sán ṣáà wà gbàtàn wá
òun sọ̀rọ̀ ọ̀rọ̀ fún wọn, wọ́n ní òótọ́ ni pé Rahmon ti wá sọ fáwọn pé ọkọ ẹ̀ kọ́ ló ní àwọn ọmọ yẹn. Báwo ló ṣe sọ pé òun kọ́ ló ní pé ọkọ ti ṣe DNA test kó tó kú, wípé kò jẹ́ sí wàhálà ń bẹ pé kí wọ́n ṣe DNA test pẹ̀lú ọmọ yẹn àti àkọ́bí òun, ní tó bá ti ṣe pẹ̀lú àkọ́bí òun tó yẹ pé kákọ́ tó lọ ṣe àwọn bá máa mọ̀ lọ hospital. Ṣe pé mi ti mọ̀ wípé èmi sì ń bá sọ pé ọkọ mi kọ́ ló lọ́mọ, ṣó sì yé yín, èmi sì ń bá sùn tí mo ti mọ̀ pé Rahmon mọ àṣírí tó wà ń bẹ, àwọn wọn sọ fún mi. Wọ́n bá ní pé kò sí wàhálà ká ṣe DNA test, wọ́n bá ní kíyàwó lọ ṣe DNA test, ó bá ní ó máa mú àkọ́bí òun lọ, wọ́n bá ní òun lè fọmọ́lẹ̀ lọ sí Àbújá ó nínú wọn máa ṣe lẹ́kùn bíbá ní tó bá ti gbé tẹniwẹ̀ ó ṣáà gọ́gù ó ṣàṣegbẹ̀ wọ́n ṣáà bring date ìgbà tó gbé tó máa lọ ṣe DNA test, òun ò tí lè máa jáde nítòun, but olórí ẹbí tẹ̀lé wọn lọ pẹ̀lú kíní, wọ́n lọ bẹ̀ wọ́n ní wọ́n fi kọ́ ẹnu ọmọ àwọn ọmọ yẹn méjèèjì náà wọ́n ṣàṣe DNA test fún wọn pé tí result bá ti dé pé wọ́n máa send ẹ̀ sí lórí ẹbí, wọ́n máa send ẹ̀ sí ìyàwó yẹn náà nínú Gmail, wọ́n ní kó máa lọ sílé ẹ̀, ó ṣáà lọ wọ́n náà wà bẹ̀. Nígbà tó di bí after àgbà tí result ṣáà jáde wọn ò lè sọ pé báyìí wà tó jáde ó náà ti ṣeun, wọ́n pe ọ́nsẹ́nẹ̀sì lórí ẹbí àwọn ọmọ yẹn kì í ṣe òun àti ọmọ wọn bó ló ṣe fẹ́ papọ̀, wọ́n ní rárá pé wọn papọ̀ pé wọn tiẹ̀ nínú tí papọ̀ rárá. Ìgbà tí wọ́n ti sẹ́ǹdì ẹ̀ sóhun náà so kò padà pé wọ́n mọ́. Nígbà tó ń jọ́ tó ń jẹ́ pé sótú wá gẹ̀ẹ́tì bàbá àwọn ọmọ yẹn ó ní sọ pé ká má wọrí pé òun máa tọ́ wọn pé kò tiẹ̀ yé wọn ò tẹ̀ sọ pé bí pàtó báyìí ẹ ti má rí ẹ tún ní àlè dé pé bí èsè kan wọn ó tún ní kò tiẹ̀ yé òun bóun ṣe fẹ́ ṣe, ó ní sọ pé ok ẹni tí tèmi bá rí tóun bá ti jáde òpó ẹni tí tóun bá ti rí pé òun máa sẹ́ǹdì ẹ̀ sí wọn táwọn bá ti yanjú àwọn property ẹ̀ pé òun máa sẹ́ǹdì kan sí wọn pé after all òun ni àwọn ọmọ yẹn mọ̀ gẹ́gẹ́ bí bàbá. Ó ní òun tẹ̀sán pé tí ò bá rí bàbá fún wọn pé ó lè máa lórúkọ ọkọ òun lọ, òun ò mind. Igbó kò mọ̀ pé láàrin wọn ọmọbìnrin ni wọ́n, ká lọ́mọkùnrin ní ìsà sọ pé kìnní kan ọmọbìnrin ni wọ́n, so wà jẹ́ kó yé wọn wípé bàbá yìí náà ni wọ́n tẹ̀ bá ń ṣọdún ó lè kó wọn wá kan wá sí bíbá because kí ló fẹ́ sọ fún àwọn ọmọ yẹn nísìn for now pé bàbá yín kọ́ nìyẹn ẹni tẹ̀ mọ̀ ní daddy is not your daddy pé ṣó ṣe sọ mọ́ pé so anything ó ní òun ṣàṣọ bẹ́ẹ̀ fún gẹ́gẹ́ bíi pé òun ṣe súnà but láàrin ìwà àti ọmọ pé àwọn ọmọ yìí ò kì í ṣe ọmọ ọkọ òun so wọn lẹ́tọ̀ọ́ sí anything but kó má wọrí gbogbo nǹkan tó bá yẹ kóun fún wọn gẹ́gẹ́ bíi pé bàbá yẹn náà mọ̀ ní bàbá wọn òun máa ṣe fún wọn kó má wọrí olóde ìdúpẹ́ lọ́wọ́ òun sọ pé òkè ó nílò wá ní báwo ló ń ṣe fẹ́ ṣe báyìí ló bá múra lálẹ́ bó ń ṣe múra nìyẹn òun bá gbé mọ́tò òun bá drive òun mọ́ ọmọ òun àkọ́bí òun mú dání òun drive òun bó ń ṣe drive ọbẹ̀ bí àwọ̀ bàbá bọ̀dá Rahmon ṣeré òun ní ajé akíndékèké kò wá kí wọn ní wọ́n sọ pé aláàjì nǹkan wọ́n wà lókè wọ́n ṣàdúrà lọ́wọ́ oníbẹ̀rẹ̀ kò sí èké jáde báyìí tọ́yìn bó ṣe wá lálẹ́ òun á jókòó sí ti rúùmù wọn ó ní bí wọ́n ṣe ṣàdúrà tán wọ́n sọ̀kalẹ̀ wọ́n wá bá wọn ní wọ́n gbóúnjẹ fún yẹn ẹ̀jẹ̀ òun sọ pé oúnjẹ kọ́ ló ń bá wa oúnjẹ kọ́ ni òun bá wa ó súnmọ́ ọkọ òun jù òun lọ ó dẹ̀ mọ gbogbo nǹkan tó ń wò mọ̀ ṣé ẹ máa sọ fún mi nísìn bí ọ̀rọ̀ àwọn ọmọ mi ṣe rí àbí ẹ fẹ́ kí n pariwo yín fún gbogbo Nàìjíríà kọ́ mọ nǹkan tá a ṣe sílé fídíò ó bá ní ìyá lágbẹ́já ó fẹ́ máa pariwo yín báyìí kí gbogbo ènìyàn mọ nǹkan tó ṣẹlẹ̀ wọ́n ní ìyàwó ẹ̀ ti kú ńbẹ̀ ó ti lọ bó ṣe pé òun lè ìyàwó ẹ̀ ti jẹ ló ti lọ sókè ní tiẹ̀ máa lọ lé màá bá yín lọ́la ẹ wàá bá mi lọ́la ìní ilẹ̀ máa sọ fún mi mú ní kó máa lọ lé kì í sọ̀rọ̀ èlé rárá mi ì lọ lé ẹ jẹ́ kí n rórun sùn ẹ jẹ́ kí n rí gbogbo ẹ̀ ṣe ó ní tó bá tẹ́bà tí wàá bá òun lọ́la òun sọ pé òun fẹ́ sọ ọdún kan fọkọ òun tẹ́tẹ̀lẹ̀ ọdún kan òun lọ pátì òun lọ sẹ́niwì ẹ̀ àmọ́ òun á máa lọ bí iṣẹ́ òun á máa wọlé ó ní bọ̀bọ̀ òṣèwà nísìnyí òun á bẹ̀rẹ̀ sí máa lọ pátì òun á máa lo jewelry òun nílò borun mọ́ òun á bá ẹyin ẹ̀ jẹ́ yánnayànna kò jù bẹ́ẹ̀ lọ ṣé bẹ́ẹ̀ ni pé ń bọ̀ lọ́la àbí tó bá ti yẹ yín ẹ má wà lọ́la má bá ẹyin ẹ̀ jẹ́ tí bá bá ẹyin ẹ̀ jẹ́ tó ẹ mọ̀ pé mo bá ẹyin ẹ̀ jẹ́ ṣégbà tí mò ń pọn ilé ni pé mo fẹ́ kẹ́ ẹ sọ fún mi ní ìsìn báyìí ẹ má sọ fún mi tí n bá bẹ̀yìn Abdullahi jẹ́ tí
kọ́lọ̀ mú ẹ̀yin